ìwọ̀n eku nìwọ̀n tẹ́. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé ọmọ àsìkò láyé. Ẹ bá mi share fídíò yìí ká lè jọ gbádùn rẹ̀ lápapọ̀. Mo ń padà bọ̀. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá. Ohun tá a máa gbé yẹ̀wò lónìí ni òwe àwọn àgbà tó ní ìwọ̀n eku nìwọ̀n tẹ́. Bí eku táwọn olóyìnbó ń pè ní ráàtì bá fẹ́ kọ́ ìtẹ́ tí ó máa gbé ìtẹ́ yẹn la lè pè ní ilé. Bí ara rẹ̀ ṣe máa yẹn ni ó sì rọra kọ́. Kí ni ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá? Ẹlòmíì aláṣejù bàbá àṣetẹ́ni. Dípò kó rọra jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ yóò máa jára pòrò ni. Ẹlòmíì ní kàkà kí n tẹ́ ní tó bá gbà láàfún bí ṣe ń yáwó nílé ẹgbẹ́ alájẹsẹ́kù bẹ́ẹ̀ ni ó máa yá gbọ́mọ́lé láńtà. Káàtì ẹ̀wà ní tó bá yáwó ọ̀ǹtán tó fi ṣòwò á mọ̀ pé yóò rí èrè àtọ́jú owó padà. Ṣùgbọ́n ṣé tí ń ṣe kò lè káwó tó lọ yá fi ṣèyàwó tàbí fi yé ẹ̀yìn òkú tó ti kú padà nítorí pé kò fẹ́ tẹ́. Pé mi ò gbọ́dọ̀ tẹ́. Àwọn bàbá kìíní ti dé. Wọ́n láwọn ìyá alágbájá náà ti wà lárọ̀ọ́wọ́tó. Ó yá ẹ tún lọ gbà àwọn kìíní báyìí wá. Ìwọ gan ni ń pè ní tẹ́tẹ́ntẹ́. Nígbà ànáwó bá tán ìgbà yẹn lójú òdò tó wá wálẹ̀. Àwọn tó yọ ọ lówó àti gbogbo ibi tó ti lọ gbà àwọn nǹkan wọ́n máa dọ̀ láàmú. Ìwọ tó ń gbọ́ mi yìí ṣé bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n. Àwọn tí wọ́n bá fẹ́ bú ọ pé ò ṣe tó pé ọ̀nàwó tó mọ̀ dá wọn lóhùn o. Mọ̀ dá kọjá agbára rẹ kó o lè bá a fẹ̀dọ̀ lérí òróǹro. Ọkàn gbogbo wa ní ọ̀balẹ̀ a sì ní dẹni yẹ̀yẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ máa fọkàn sí pé àsìkò láyé o. Àsìkò tiẹ̀ náà ló ti wà lẹ́ẹ̀kúlé rẹ yìí. Dúró dásìkò rẹ. Mọ́kànjú o. Gbogbo wa láàrìsí títí ìgbà mẹ́ta tún pàdé. Ire o.